Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Afusho láti mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Afusho láti àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Afusho TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Afusho TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. A ti wà ní ilé ẹjọ́ ní High Court tó fi Ìlọrin ṣe ibùgbé náà pẹ̀lú ìgbìyànjú àti ọ̀pọ̀lọpọ̀ ìwádìí àti iṣẹ́ takuntakun tí àwọn agbẹjọ́rò àti adájọ́ ṣe. Gbogbo àwọn tó ń jẹ́ àwọn tí wọ́n kó papọ̀ mọ́ Rahmon yẹn pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe lọ́pọ̀lọpọ̀ wọ́n rí i pé wọ́n mọ ọwọ́ wọn mọ ẹsẹ̀ níbẹ̀, so wọ́n ti ní kí àwọn máa lọlé. Àmọ́ Rahmon ní tiẹ̀ wọ́n ti fún ní by hanging ni wọ́n fún Rahmon ní tiẹ̀ jáde. Rahmon ti gba by hanging, so gbogbo àwọn mẹ́rin tó kù wọ́n ti ní kí wọ́n máa lọlé wọn ní wọ́n ti tú àwọn kalẹ̀, so ilé ẹjọ́ náà la ṣe wà báyìí. Àmọ́ Rahmon ní tiẹ̀ by hanging ni wọ́n fún Rahmon. So à ń fi ìdí eléyìí a fi ń ṣera wa létí pé Ìlọrin ò ní sí nínú àbòsí débi pé wọ́n á tiẹ̀ ṣàbòsí, kò ní sí ní tó jọ bẹ́ẹ̀. Ó dáa kí wọ́n ṣe ìwádìí gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ ìsọkúsọ pé kí ló dé tí ẹjọ́ Rahmon pẹ́ báwọn. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò ní ọpọlọ, torí ìdí tí ó fi pẹ́ ni pé àwọn tí wọ́n kó mọ́ wọn lẹ́yìn ìwádìí tí wọ́n ṣe nípa àwọn tí wọ́n kó mọ́ wọn tán tí wọ́n rí pé wọ́n mọwọ́ mọ ẹsẹ̀ níbẹ̀, kí wọ́n wá láwọn tí wọ́n kó mọ́ wọn yẹn kankan nìkan máa lọlé. Inú ẹlòmíì bu débi pé kó dọ̀rọ̀ lè lọlé pa àwọn ọmọdé pé ṣèbẹ́ yìí náà kó tí social media ti ń sọ báyìí pa yín. So torí ẹ̀ gbogbo ọpọlọ yìí ni àwọn adájọ́ ń lò láti fi máa àjọ kéèsì yẹn títí tó fi dòní pẹ̀lú gbogbo ìwádìí àti àkọsílẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ òdodo tí wọ́n fi hàn. Wọ́n rí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó kù yìí ó pè wọ́n ní ọjọ́ tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ni. So wọ́n wá wádìí, wọ́n gba fóònù gbogbo wọn, wọ́n tíráàkì nọ́mbà wọn pé kó má jẹ́ pé ó pè wọ́n pé tọ ọbẹ̀ ti sọ. So ńgbà tí wọ́n sì gbogbo ẹ̀ ni wọ́n ṣiṣẹ́ lé lórí, wọ́n rí pé kò sí ní tó jọ mọ́. So náà fi wá wò pé lónìí ńgbà tí wọ́n ti gbìyànjú tí wọ́n rí pé wọ́n mọ ọwọ́ wọ́n mọ ẹsẹ̀ wọ́n mọ kankan nípa rẹ̀, so wọ́n tú àwọn mẹ́rin yẹn kalẹ̀ ní ayọ̀ àti àlàáfíà. So Rahmon wọ́n ti fún un ní by hanging ni. So àwọn èèyàn pọ̀ mí báyìí gan, so bọ̀ ó dà pé wọ́n ní gbé wọn gba bí bóyá ọ̀hún yẹn náà tó fẹ́ gbà. So àṣà ń gbìyànjú, so àti ìwà ọmọbi tí wọ́n fẹ́ gbàgbé wọn jáde. So by hanging ni wọ́n fún Rahmon. Ẹ̀kọ́ náà ni n ti ń ṣẹlẹ̀ báyìí ń kọ́ wa, kò sí nǹkan tó ń kọ́ wa tó ju ẹ̀kọ́ lọ. Kálukú sáré àmọ́bi tí wọ́n fẹ́ gbà jáde. Ẹ̀kọ́ àti òye, gbogbo ń tá a bá fẹ́ jẹ́ á jẹ, láì ṣe pé dandan ni pé ká jẹ èèyàn ká tó jẹ. Wọ́n ti ń kó wọn bọ̀, wọ́n ti ń bọ̀ wá. So ẹ rí i pé ilé ẹjọ́ ìṣerú tiwa ní tó mú àfáà tóbi sá. So àwọn nọ́mbọ̀ yìí o, àwọn nọ́mbọ̀ yìí o, àwọn nọ́mbọ̀ yìí o, Rahmon nọ́mbọ̀ yìí o. By hanging náà fún onílọ yìí o, by hanging náà fún onílọ yìí o, by hanging náà fún onílọ yìí o. Gbogbo àwọn ọmọ kéwú ẹ jẹ́ ká fìbẹ̀rù Ọlọ́run bá kọ̀rọ̀. Gbogbo àwọn ọmọ kéwú ẹ jẹ́ ká fìbẹ̀rù Ọlọ́run kọ̀rọ̀ wa.
ẹ jẹ́ gbogbo àwọn ọmọ kí ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run kọ́ ọ̀rọ̀ wa gbogbo àwọn ọmọ kí ó pátápátá ẹ má jẹ́ ká wá owó òjijì ẹ má jẹ́ ká wá owó òjijì ẹ má jẹ́ ká wá owó òjijì ìmọ̀ ni ẹjẹ́ wá ti bẹ̀rù Ọlọ́run so àmánì náà gbogbo wa ti rí yìí o so mo náà fẹ́ gbé sínú ọkọ̀ yìí wọ́n ti gbé sínú ọkọ̀ bàyáǹgì ni wọ́n fún bàyáǹgì ni wọ́n fún bàyáǹgì pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìwádìí gbogbo ìwọ́n tó bá ṣe iṣẹ́ tó ń wà bú eléyìí tó fún ọ ní wáàsí oníṣẹ́ ẹbú oníwà bú ọ̀ ń yọ ọ̀sẹ̀ ni ọ̀ ń jí ṣe ètò ìṣẹ̀lẹ̀ tó fún ọ ní wáàsí ètò ìṣẹ̀lẹ̀ tó fún ọ ní wáàsí tó fún wáàsí lọ́tọ́wọ́ rẹ̀ bọ́lẹ̀ bọ́lá ò bá ti mú ọ àwọn ọ̀pọ̀lọ́ ó padà mú ọ lọ́jọ́ kan ọ̀pọ̀lọ́ ó padà mú ọ lọ́jọ́ kan Sásùpá náà wá sí kìlú lẹ́tọ̀. Èyí ni ẹjọ́ ẹ̀kọ́ fún kálukú wa náà ìwọ̀n ká gbàgbà lábúrò náà ṣe títí ẹ̀ ló tú tá a rí báyìí. Wàláì. Bí kálukú náà ṣe tó bá tú náà báyọ̀ ṣe rí náà ni wọ́n ṣáde ní ẹ̀sìn òun wọ́n ṣáde ní àbúrò káà náà jókòó jẹ́ tábà sì jókòó jẹ́ tá a bá dáràn wọn ní mọ́ wálé ẹjọ́ wọ́n tó bá mọ́ wálé ẹjọ́ tá a ti ṣàgbákò bí kálukú ṣe kúrò alẹ́ náà ni ó ṣàṣàánú wa sábà náà ní kọ́kọ́ wa náà kọ́ wa náà mọ̀ ṣe wọ́n láfàrà wọn lákó wa náà. So ibẹ̀ náà la sì wà yìí wọ́n sì ń dábì. So eléyìí tó fún wa lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo wa gbìyànjú ká kẹ́kọ̀ọ́ owó bó wá owó níbi tí ò ti sí owó ò lè rí bó wá owó níbi tí ò sí owó ṣùgbọ́n ẹ̀kọ́ tèmi rí wọ́n yẹ ká kọ́ ni pé gbogbo ẹni tí ó kó bá wa tí ó fowókọ tiẹ̀ bó kọ́ wa jẹ́ ọlọ́mọmọ̀já bá wọn ṣe o so n tó ìbí fẹ́ rí ní ẹ̀kọ́ tó fẹ́ pọ̀ jù so ẹ̀kọ́ tí ó pọ̀ tèmi rí pé ó yẹ ká kọ́ra wa nìyẹn níwọ̀n ba lọ̀rẹ́ má yan ọ̀rẹ́ fọ̀rẹ́ lẹ̀